ṣe rí báyìí o ṣe rí báyìí o à ń kígbe láti ẹjọ́ pé àwọn Fúlàní darandaran pé wọ́n pa àwọn èèyàn wa bí ọ̀sẹ̀ bíi mélòó kan báyìí a kámẹ́rà wípé wọ́n pa àwọn èèyàn wa wípé wọ́n pa wá wọ́n dá àwọn èèyàn wa lọ́nà wọ́n pa wọ́n ṣé ti rí báyìí ìkan nínú àwọn èèyàn wa lélẹ́yìí o méjì ni wọ́n o méjì ìkan bá àti rọ̀ṣẹ́ ẹnìkan lọ sọ́spítà obìnrin lélẹ́yìí o ṣe rí pé ó ń lọ lé ó ń lọ ṣe rí bí wọ́n ti yìnbọn sí ṣe rí ẹ wo ọrùn ni wọ́n ti yìnbọn sí àwọn Fúlàní darandaran ṣe rí báyìí ṣe rí bọ́n ṣe yìnbọn sí wọ́n ti pa wọ́n ṣe ń ṣe wálé ṣe lélẹ́yìí o wọ́n ṣe ń pa àwọn èèyàn wa lélẹ́yìí ṣe ti rí báyìí pé èèyàn ń lọ gbóró tó ń lọ lé wọ́n dá wọn lọ́nà àwọn méjì náà yìnbọn sí o ẹnìkan yòókù àìrọ̀ṣẹ́ nìyẹn lọ bóyá kú bóyá yè àti mọ̀ ṣùgbọ́n ẹni báyìí ṣe ti rí nínú gbó náà pa sí nínú gbó ṣe rí báyìí aṣọ ọlọ́jọ́ yẹn wọ́n ṣe ń pa wá lélẹ́yìí o wọ́n ṣe ń pa wá tó ń pa àwọn èèyàn wa lélẹ́yìí a kígbe a lè máa sọ ká lọ oko ṣe ti rí báyìí ṣe rí kọ́lọ́n kó ṣàánú wa o ṣe ti rí wọ́n ṣe ń pa àwọn èèyàn wa wọ́n ṣe ń pa wọ́n ní o ṣe ti rí lè báyìí ṣe ti rí ọrùn náà ti yìnbọn sí o ó ní o ó ní ó ní ó ní ó ní o ó ní o ó ní o àmọ́ nǹkan tá a fẹ́ ṣe mọ́ báyìí o kò yé wa mọ́ o kò yé wa mọ́ rárá àmọ́ nǹkan tá a fẹ́ ṣe mọ́ ní ìlú Ọbátẹ̀dó ní Ìgbàtòrò Familúgbà ní ìlú Ọbátẹ̀dó ní Ìgbàtòrò Familúgbà lójú ọ̀nà wọ́n ṣe ń dá àwọn èèyàn wa lọ́nà ní o àwọn Fúlàní darandaran wọ́n á kìdínápù wọ́n á pa àwọn èèyàn wa bọ́n ṣe ń kìdínápù àwọn èèyàn wa bẹ́ẹ̀ ni wọ́n ń pa wọ́n ṣe ti rí báyìí ní Ìgbàtòrò Familúgbà l'Ondo State ṣe rí lọ́nà oko pé kéèyàn lọ sóko ṣe rí báyìí ṣe rí kọ́lọ́n kó ràn wá lọ́wọ́ o ṣe rí báyìí o ẹ rí báyìí o ṣe rí a ti kékékékékékékéké a kígbe a pariwo títí ṣe wọ́n fi wálẹ̀ o wọ́n fi wálẹ̀ o àmọ́ nǹkan tá a tún fẹ́ ṣe o àmọ́ o ṣe rí báyìí ẹrù tí wọ́n kó lọ ní ṣe rí bọ́n ṣe ṣe gbogbo ẹrù wọn gbogbo oúnjẹ tí wọ́n kó lọ ẹrù tí wọ́n dì lọlé ṣe rí bọ́n ṣe ṣe gbogbo ẹ̀ owó tó kó síbẹ̀ gbogbo ẹ̀ wọ́n ti kó ṣe rí bọ́n ṣe ya àpò ṣe rí gèlè tó rí wé sórí ní ṣe ti rí ó ń lọlé ní o ó ń lọlé ṣe rí gbogbo aṣọ ní ẹ wò bọ́n ṣe da gbogbo ẹ̀ sílẹ̀ pátápátá gbogbo bíbélì ẹ̀ lélẹ́yìí o ṣe rí bá a ṣe kígbe lélẹ́yìí o ó pẹ́ tá a ti ń kígbe ó pẹ́ tá a ti ń kígbe o ó pẹ́ tá a ti ń kígbe o ó pẹ́ tá a ti ń kígbe ó pẹ́ tá a ti ń kígbe ó pẹ́ tá a ti ń kígbe a kígbe títí wọ́n kò sí nǹkan tó ń ríṣẹ́ sí o kò sí nǹkan tó ń ríṣẹ́ sí o kò sí nǹkan tó ń ríṣẹ́ sí ẹ̀wọ̀ ẹrù tọmọlọmọ tó ń dì lọlé ní o ọlọ́kadà tó gbé wọ́n yìnbọn sẹ́niyẹ àjìjàdó ẹniyẹ àti gbẹ́niyẹ lọ sọ́spítà báyìí bóyá kú bóyá yè àti mọ̀ o ẹni tó gbé sẹ́yìn òun nìyẹn o wọ́n ti pàdánù o wọ́n ti pàdánù àwọn yòókù ọpẹ́lọpẹ́ Ọlọ́run ṣe ti rí o ṣe rí báyìí o àti kékékékéké ṣe ti rí o ṣe rí o ṣe ti rí o ó bà wá lẹ́rù báyìí o ẹ ṣé o ní Ìgbàtòrò Familúgbà l'Ọbátẹ̀dó l'Ondo State wọ́n ti pa wá tán o nínú oko ṣẹnu bẹ̀ sí ṣe bó ṣe wù wọ́n o wọ́n ṣe àwọn Fúlàní darandaran àwọn Fúlàní ni wọ́n o darandaran wọ́n ti pa wá tán o. Amẹ́ríkà ti gbé Samuel Ogoshis ọmọ 24 years lọ sí ẹ̀wọ̀n. Wọ́n ti gbé Samson Ogoshis ọmọ 21 years ẹ̀gbọ́n àtàbúrò. Amẹ́ríkà ti ṣá wọn sẹ́wọ̀n. Amẹ́ríkà jù wọ́n ní ẹ̀wọ̀n kọ̀nfàmù ẹ̀wọ̀n ní 17.5 years ní ẹ̀wọ̀n tí wọ́n fún wọn. Samuel Ogoshis àti Samson Ogoshis Amẹ́ríkà jù wọ́n ní burúkú ẹ̀wọ̀n. Ẹnì kẹta wọn suspect nìyẹn because òun sì ń fight ẹ̀ kò gbà kí wọ́n wá gbé òun láti Nàìjíríà ó sì lọ court tó sì ń file ẹ̀. Amẹ́ríkà gbé Samson àti Samuel láti Nàìjíríà wọ́n gbé wọn wá sí Amẹ́ríkà láti Lagos State ni wọ́n ti wá gbé wọn wọ́n jù wọn wá sí Amẹ́ríkà plane ọ̀fẹ́ náà wọ̀ wá sí Amẹ́ríkà ìkan 24 ìkan 21 kí ni tí wọ́n ṣe
tí America fi go to that extent wá látòdìdí America àwọn FBI àwọn tó ń ta lórí wọn àwọn tí wọ́n mọ yìí citizen wọ́n wá sí Nàìjíríà Lagos State wọ́n sọ àwọn méjèèjì rúgúdú wọ́n gbé wọn dá America plane ọ̀fẹ́ náà wọ̀ wọn ò nídìí visa kódà bọ́ọ̀ ní Nigerian passport tó bá gbọ́ bó o tiẹ̀ dìbò o ti wọlé ọkọ̀ ọ̀fẹ́ náà wọ̀ gbàlú ọ̀fẹ́ ni wọ́n fi wá ṣe ẹ̀wọ̀n ní America kí ni tí wọ́n ṣe wọ́n háàkì bóyá àwọn náà háàkì ẹ̀ or anybody I don't even know bọ́tà fún wọn ni ṣùgbọ́n hack account teenager kan ọmọ America wọ́n hack account ẹ̀ IG account ẹ̀ wọ́n ò yọ picture ẹ̀ kó bẹ́ẹ̀ wọ́n wá ń bá ọmọdé kan sọ̀rọ̀ ọmọdékùnrin kan ọmọ 17 years Raymond àbí Jordan the male orúkọ ẹ̀ Jordan the male orúkọ ẹ̀ wọ́n ń bá sọ̀rọ̀ gẹ́gẹ́ bí ọkùnrin sóbìnrin ṣe pé àkáǹtì obìnrin ni wọ́n hack teenager wọ́n wá ń bá Jordan wọ́n bá sọ̀rọ̀ wọ́n interact pẹ̀lú ẹ̀ gẹ́gẹ́ bí ẹni pé obìnrin tó ní interest sí ni gẹ́gẹ́ bí ọmọ Amẹ́ríkà síra wọn òun náà ń bá sọ̀rọ̀ àwọn náà ọjọ́ ń sọ̀rọ̀ papọ̀ wọ́n wá sọ fún wọ́n act that's fake girl wọ́n act bí obìnrin wọ́n jọ ń chat ni wọ́n wá ní kó sẹ́ndì ìhòòhò ẹ̀ sí àwọn ẹ̀dẹ̀ máa ọmọ wa ọmọkùnrin kọ́lọ́mẹ̀ká àwọn ọmọ wa ṣe àgbákò ó wò pé òun ti lọ́mọ obìnrin tó nífẹ̀ẹ́ hùn ó ya ìhòòhò ẹ̀ lóríṣiríṣi ó sẹ́ndì ẹ̀ sí wọn lẹ́yìn tó sẹ́ndì ẹ̀ sí wọn tán wọ́n wá jẹ́ kó yẹ pé wo àwọn dáadáa o scammer làwọn o àwọn fẹ́ gbá ẹni o àwọn nídìí $1,000 báyìí or else ìhòòhò ẹ tó sẹ́ndì sáwọn àwọn ti screenshot ẹ̀ school tó ń lọ according to your timeline àwọn ti screenshot ẹ̀ gbogbo àwọn ọ̀rẹ́ ẹ̀ pátá all your Instagram friends làwọn máa send gbogbo picture yìí sí irú kí leléyìí ọmọ tó yẹ pé athlete ni tó ń ṣe sport bí tó dẹ̀ jẹ́mọ tó mọ̀wé tó gbárí ó bẹ̀ wọ́n owó olówó gbogbo tó ní ojú $300 lọ ó sẹ́ni $300 yẹn sí wọn Nàìjíríà làwọn wà àwọn òkìṣọ́rọ̀ Amẹ́ríkà $1,000 làwọn fẹ́ ó lóun ò ṣiṣẹ́ òun ò ṣàbọ̀ ọmọléèwé lòun ó fún wọn ní $300 wọ́n ní kò tó àwọn after wọ́n gba $1,000 lọ́wọ́ ẹ̀ wọ́n tún wá ń threaten pé àwọn agbèrò ẹ̀ bọ́ta o ó wá sọ fún un pé instead máa fi gbèrò òun jáde òun á fẹ́ kan para òun ẹ̀gbọ́n tí àwọn ọmọ àgbákò yìí wí lẹ́nu tó bá wọn sọ pé ṣe bóun náà bí tiẹ̀ ọmọ tó bá ti lè ya ọ̀dájú tó fẹ́ máa gbá àwọn èèyàn ni ìwọ tó bá gbá èèyàn tí ẹ wọ́ọ̀sì ju ti Boko Haram lọ torí many people tẹ́ ẹ gbá ló ti padà yí lórí mi mẹ́ni tó sọ fún yín wípé àwọn táwa nílùú òyìnbó tàbí òyìnbó a ti jẹun kánú a ti ní ànító àtàníṣẹ́kù ẹ ṣe decide wípé ẹ máa pa àwọn èèyàn lápasáyé àbí àpasọ̀run ọmọ yìí lòun apara òun ẹgbọ́n tí àwọn ọmọ Nàìjíríà sọ fún wọn ní kó go ahead kó ṣe faster or else àwọn á help ẹ láti ṣe God so good kì í ṣe pé wọ́n ń sọ̀rọ̀ wọ́n ń type ni the next thing torí alẹ́ ni ọ̀rọ̀ yẹn ṣẹlẹ̀ gbàtọ́ fi bára wọn drag yẹn àárín 4 to 6 hours ni the next thing táwọn family ọmọdé máa gbọ́ láti bedroom oníkálukú ni gunshots tó yin rẹ̀ ń bọ̀ páù tó fọ́ orí ara ẹ̀ dànù tó kú irú kí leléyìí America they don't joke with the life of their citizens. America will go any length láti mú àwọn tó ń ṣiṣẹ́ yẹn kí lẹ suspect ọmọdé fi yìnbọn parẹ́ àwọn family ń tẹ àwọn suspect nǹkan kan
America track fóònù ẹ̀ wọ́n rí pé àwọn Ogoshis family lórí Ogoshis ní àbó Ogoshis ni wọ́n Ogo whatever tó bá wù kan jẹ́ Samuel àti Samson pẹ̀lú ìkẹta wọn Ezekiel bẹ̀tẹ̀ ìyẹn sì ṣe abúlakadà dábàá pẹ̀lú America okay suspect sí lòun oh fine America go to the extent wípé níbo ọmọ àwọn despite pé òun ló yìnbọn para ẹ̀ despite pé òun fún ara ẹ̀ ló yìnbọn para ẹ̀ kí ló fa ọkùn tó fi yìnbọn para ẹ̀ America charge wọn sí sextortion náà máa ń pe kinní yẹn sextortion àwọn tó máa ń fi tó máa béèrè ìhòòhò èèyàn lọ́wọ́ èèyàn tí wọ́n máa fi kinní yẹn máa fi extort owó lọ́wọ́ ẹ̀ wọ́n máa fi extort owó lọ́wọ́ ẹ̀ nípa pé àwọn agbèrò ẹ̀ síta àwọn á ti kinní kan síta méjèèjì ṣẹ̀ṣẹ̀ ṣẹlẹ̀ ni wọ́n ti là wọ́n ní ẹ̀wọ̀n 17.5 years wọ́n ní kán wà nínú gbàgà àwọn ọmọ tí wọ́n gbá Jordan wo ìbá ṣe wípé wọ́n ní second chance or they will be able láti pe ilé because game tó wà ní America lọ́wọ́lọ́wọ́ yìí pẹ̀lú tí wọ́n ṣe yìí America Justice Roberts ó ti sọ wípé ẹni táwọn bá gbámú àwọn máa go round the world anybody a máa bring it to book wọ́n ti pàtó Nigeria release wọn wọ́n ṣe dèrò America wo ìwọ tó ti wà lẹ́nu pé òun gbá èèyàn mi ní o bá gbá èèyàn o continue bet fira ẹ sípò tó bá pè wọ́n lọ ṣiṣẹ́ látàárọ̀ ayé ẹ̀ ṣúlẹ̀ tẹ́nìkan dé tó dẹ̀ kú lọ ní ọ̀sán kan òru kan how will you feel nítorí pé ẹ mọ̀ wípé àìmọye èèyàn tó ń sínwó ní Amẹ́ríkà nísìn tí Amẹ́ríkà ná owó lé wọn lórí free health care owó tó yẹ kó fi ṣe nǹkan míì fẹ́ lòmíì tí wọ́n ná lé wọn lórí ẹ mọ̀ pé many of ilẹ̀ yà wọ́n ń wèrè o you don't know mo ń sọ fún ẹ lẹ́yìn tó bá mọ̀ ẹlòmíì ti bínú parẹ́ because ìbọn ò kí ń pẹ́ lọ́wọ́ wọn níbi bíi ẹlòmíì ti parẹ́ gẹ́gẹ́ bí Jordan ṣe parẹ́ yìí bẹ́ẹ̀ ni many people ti parẹ́ because ẹ ti gbá wọn now wọ́n ti wá make a promise wípé anywhere tẹ́ bá wà wọ́n ti rí gẹ́gẹ́ bí ọ̀dájú ìkà lẹ́yìn tí Jordan tó kú àwọn ọmọ yìí wọ́n ní wọn ò stop wọn mọ̀ pé America ń track àwọn wọn ò stop over 100 victims mi ló ti wà ní list wọn tí wọ́n bá chat lọ́wọ́ America àwọn ìlú tó value ẹ̀mí nìyẹn torí teenager ẹ̀yọ̀kan máa wo bọ́ yẹ go to that extent láti mú àwọn yẹn yet ní ilẹ̀ Yorùbá wọ́n pa lógúnlógún wọ́n pa lọ́gbọ̀nlọ́gbọ̀n fídíò tí wọ́n kọ́ sófin yín bẹ̀rẹ̀ fídíò yìí àná ló ṣẹlẹ̀ September 10 2024 tá wà nínú ẹ̀ September tá wà nínú ẹ̀ 10 2024 ní àná ló tún ṣẹlẹ̀ ní Ondo State kò tí ì pé oṣù kan tó bá ṣe pé oṣù kan ó ẹ̀ṣẹ̀ lé ní ta sọ̀rọ̀ Mr. Sunday tí wọ́n rẹ́ inú ẹ̀ tí ì fún ẹ̀ báyìí ó yọdi nínú báyìí ni gbọ́lá rí fídíò yẹn kò sábì àmọ́ tó rí fídíò yẹn tí ò káwọ́ mọ́ rí àwọn ìyẹ́dẹ̀ try wọ́n tu o wọ́n lọ sáàfin ọba lóńdó ọba bẹ̀bẹ̀ ó láwọn àwọn nǹkan ṣe sí wọ́n wà níbi mítìnì yẹn níbi ọba ọ̀gá Fúlàní wà ń bẹ̀ wọ́n ní wọ́n á wọ̀n àwọn tí wọ́n pa Mr. Sunday ṣé wọ́n ti wọ̀n nù ẹ̀ ṣé wọ́n ti stop ìbáraẹni Fúlàní tó sọ wípé ẹ̀yin ọba wa ó láwọn sanwó fún yín ó lè ń gbowó tó bá pa aráàlú tán wọ́n tó wá pa yín tó bá pa gbogbo aráàlú tán wọ́n máa pẹ̀yìn ọba náà
wọ́n bọ̀ wá bá yín o wọ́n bọ̀ wá bá yín tó bá yá oníkálukú òkú tó bá ti pa make sure pé ẹrù lọ sí ọ̀dọ̀ gọ́vnà tó bá yá yín òkú tó bá ti pa make sure pé ẹrù ní ààfin ọba ẹ wo ara náà máa ń pa àbí ẹ̀mí náà máa ń pa wọn ò kí ń pa ara ẹni tó ti pa ó ti lọ ṣẹ́rí bọ́ọ̀dì ẹ fi ṣí anything ẹ jẹ́ kí àwọn ọba kí wọ́n yan bọ́ọ̀dì ẹ̀ tó bá ti pa ẹ jẹ́ kí wọ́n yan jẹ kó fi ṣe súyà ẹrù lọ sí àfihàn ẹjù síbẹ̀ ẹrù lọ sí àfihàn ẹjù síbẹ̀ ẹ má fòkú ṣẹlẹ́yà nàlá kò sí station bíi tẹ́ ẹ dé tí wọ́n ní wìn nìyí kò sí ọ̀dọ̀ ọba tẹ́ ẹ dé tí wọ́n ní wìn nìyí kò sí ọ̀dọ̀ olóṣèlú tẹ́ ẹ dé tí wọ́n ní wìn nìyí lórí iṣẹ́ òyà ti play tí ọmọ Yorùbá tó jẹ́ ọlọ́pàá ètò bá ti wọ bá mi kọ́ sí comment section tó ń sọ fún wa wípé Fúlàní tí àgbẹ̀ bá fi lè ná màálù Fúlàní tó pé Fúlàní kó ẹran jẹ oko àgbẹ̀ máa ṣẹ̀wọ̀n abẹ́ẹ̀ tí wọ́n lórí show mi tó lágbẹ̀ máa ṣẹ̀wọ̀n. And what are we talking? Ká fi yangan ṣọ́yan gan tí a bá pa ìdí hàn ìjì tó kọ́ máa ṣe wèrè ní o ẹ jẹ́ káwọn bàbá wọlé kí wọ́n gbé ìbọn jáde fáráàlú kó bẹ̀rẹ̀ sí ní paráàlú ẹ lọ sí ọ̀dọ̀ gọ́vnà òkú tó pa ní o ẹ ti rú wá fún wọn tó má tó ti pẹ́ lómi ẹ̀ tún ń rú bọ̀ ẹ má wò pé ẹ má fòkú ṣe wa yẹ mo pé àwọn àáfàá kan wá ti wá ń sìn obìnrin yẹn ó lọ́kọ o ó lọ́mọ o ó ní ìyá o ó ní bàbá o ó láwọn mọ̀lẹ́bí o tí wọ́n ń wo ojú ẹ̀ fún àtijẹ àti mu kódà kó má wàá ní owó lọ́wọ́ kó jẹ́ pé ẹ káàárọ̀ lásán ló ń bá àwọn kan sọ tàbí káwọn àtàwọn kan kó máa bèrè mọ̀ràn lọ́wọ́ ẹ̀ kó náà máa bèrè mọ̀ràn lọ́wọ́ èèyàn wọ́n ní àǹfààní ara wa la máa jẹ àní jẹra wa àwọn ọba ilẹ̀ Yorùbá ti ń jẹ wá àwọn olóṣèlú Yorùbá wọ́n ti ń jẹ wá kí ni solution ká fọwọ́ lẹ́rùn ká máa wò àwọn tí ti ń pa wá o wọ́n tún pa wá o wọ́n máa pa wá tán wọn kí ẹ many people tó ń jápa many of them ò jápa pé torí pé kò sówó ẹni tó ta ilé tó jápa ó ní tó rò ẹni tó ta mọ́tò tó jápa ó ní tó rò tó bá ní Amẹ́ríkà lè má ta lé wọn láwọn ń tà wọ́n ń bọ̀ tó bá padà jí wọn gbé wọ́n á ta ilé yẹn owó ilé yẹn ò ní ká owó tó máa fi san fún owó ransom kò ní ká kò dẹ̀ ṣọ́kọ̀ tó máa mú ẹ̀mí wọn wá sílé ìyá ọmọ kan náà pa yẹn o ṣé gọ́vnà Odo ayédà tiwa àbí kí ló kọ tiẹ̀ ṣe ó bí wà tí wọ́n pa yẹn sìn wọ́n yin obìnrin ní ìbọn ní ọrùn close range náà fún o ọrùn níbi gògògóńgò náà ti gbé ìbọn fún àwọn mẹ́ta ló máa tọ́jú àwọn ọmọ ẹ̀ ta ló máa tọ́jú àwọn ọmọ ẹ̀ àwọn ọmọ ẹ̀ ti bẹ̀rẹ̀ sí ní dọmọ ọlọ́mọ báyìí ìyẹn wà láyé ó ń gbìyànjú láti tọ́jú ọmọ ní condition Nigeria of today ní situation of Nigeria of 2024 òun fún ara ẹ̀ ò tí ì rí ọmọ ẹ̀ tọ́jú wọ́n bẹ̀rẹ̀ sí ní há àwọn ọmọ ẹ̀ káàkiri bí àkàrà nísìn fún ta ni jàre lórí àwọn tí Amẹ́ríkà gbé lọ sílùú òyìnbó tó wá ṣẹ̀wọ̀n ìlú òyìnbó I wish pé wọ́n lè pè ilé tẹ́lifíkan máa sọ wípé fún ẹ wípé ẹ̀wọ̀n Amẹ́ríkà wọ́n ń gbádùn bẹ́ẹ̀ wọ́ jẹ́ kí sáré já ẹ sí fọ́gbọ́ jẹ́ ń já ẹ tán Sulemana Malao amaladies wọ́ ó wọ́ pé over 24,000 rẹ́kọ̀dù àwọn ọkùnrin tí wọ́n ń fọ́ ọkùnrin ẹgbẹ́ wọn lẹ́nu
nínú ẹ̀wọ̀n ni wọ́n rìkọ́dù lọ́dún yìí lásán lamẹ́ríkà. wọ́n mo wish pé wọ́n á lè pélé ohun tó ju wọn máa rí nínú ibi tó ń lọ yẹn. wọ́n á lè ṣàlàyé fẹ́yìn tó kù tẹ́ ẹ̀ ń ṣe irú iṣẹ́ yẹn pé kẹ́ jáwọ́ ń bẹ̀ kò sí èrè níbẹ̀. ilé ta fi tọ́mọ èrè ló máa wó. ìjẹ́wọ́ rẹ̀ tó ṣe tó tajà ẹkún tó gbowó ẹ̀rín rí tó bá rẹ́rìn sílé ní ọmọ ìyá mi ogun ọ̀ràn àdúrà ọ̀ràn àṣàsí ọ̀ràn. mo sì máa ń sọ nípa fíìmù kan mi ò ní gbàgbé fíìmù yẹn láyéláyé Olè làkọ́lé ẹ̀. Ọ̀gá Bello Fétí Àbálógun àti Fẹ́mi Adébáyọ̀ àwọn ni wọ́n jẹ́ lead actors nínú fíìmù yẹn. o ní wo fíìmù yẹn kó má dá Ọlọ́run lẹ́bi ní ìbẹ̀rẹ̀ fíìmù yẹn. orí àkàtọ́ rẹ̀ tó wo fíìmù tó ń pè ní Olè nígbà tó sì ń ṣe fíìmù gidi nìyẹn. Olè làkọ́lé ẹ̀ nínú fíìmù yẹn pé Olè làkọ́lé ẹ̀ yẹn kò síbi tí wọ́n ti gbé bọ̀dá níbẹ̀ àbí wọ́n fa kíní kan wọ́n ẹ̀sùn tí ò bá kélé ni ó máa ké lórí àwọn ọmọ tó bí. ó ṣẹlẹ̀ sí mi ní I know mo wà nínú lẹ́jọ́ kan ni mo rí pé báǹkì mi send mi lẹ́yìn kíní alert wípé èèyàn kan fẹ́ lo káàdì mi pé ṣé mi mo fẹ́ lo káàdì mi. gbogbo kan mi ni pé àwọn scammer mi send mi ní alert rà pé mo ti ń sun àti lọ ṣiṣẹ́ àti fàṣẹ burúkú nígbà tójú mi máa clear ti máa wò báyìí ó kàn pé wọ́n kàn send message ni you buy kinní kan you buy kinní kan you buy kinní kan lóru tí ò bá sí ọkọ mi lẹ́gbẹ̀ẹ́ mi jọ náà ni mi mọ tí ò bá ṣẹlẹ̀ sí ọ̀tá mi. ara mi ń gbọ̀n báyìí ni ọkọ mi ń ṣe ní sùúrù ara mi ń gbọ̀n ni mo fẹ́ block káàdì mi tóbi mo ti sùn mo ti jí mo fẹ́ block káàdì mi mo ṣe máa block owó yẹn mo ní jẹ́ kí n máa lọ sí ìdí ATM kí n lọ block pé mi ṣe mọ̀ ọ́ ṣe nìyẹn mi mọ̀ ọ́ ṣe lórí fóònù. ọkọ mi ṣáà ní sùúrù àkókò máa rìn mọ́jú ni mo bọ́ta mo tún padà wọlé ara mi ti ń gbọ̀n kí n tó bọ́ta lẹ́nu staircase ogun dẹ̀ bù mí iṣẹ́ tí mo ṣe tí mo fi wáyé mi ṣe l'Amẹ́ríkà nígbà yẹn mi ò sọ pé mo fọwọ́ ṣe yàn kan mo owó yẹn pé tó bá tiẹ̀ pé báyìí bẹ́ẹ̀ fi ṣe nǹkan báyìí ni ẹni yẹn ń wọ ní fara kí oorun tó gba ojú mi kọjá after 6 mo sùn báyìí mo tún tají wọ̀nràn ní 10 minutes after 8 ọkọ mi ní òun ìpínlẹ̀ tí mo fẹ́ jí ẹni ó ní lójú ohun pé mò ń gbóná ni ó yá báǹkì mo dé báǹkì bí mo ṣe ń gbọ̀n báyìí ẹjọ́ wọ́n ti kówó mi kí ni kan àwọn ọkàn pé wọ́n tún àṣẹ kí n calm down ìjọba wà nínú báǹkì yẹn bẹ́ẹ̀ ló tún ra nǹkan lọ kó súnmọ́jú ó ń lọ sí oríṣiríṣi bẹ́ẹ̀ ló ń ra nǹkan oríṣiríṣi sórí ọmọ ìyá mi ìwọ tó ń gbàyàn wo mí dáadáa mo ṣe menstruation lórí ìdúró ń bẹ̀ wá wò kó má sí ọkọ mi lẹ́gbẹ̀ẹ́ mi kí ló pé lè ṣẹlẹ̀ owó yẹ kù $1 lẹ́yìn tó kù $1 ó tún wá ń try láti make another transaction tó wọ́n fún mi ní àláti pé ẹnìkan tó mo dẹ̀ wá nínú bank mo lọ bẹ́ẹ̀ tó àwọn bank manager pé ẹ wo ẹni yìí ẹ ṣàánú mi kíníkan mo rò bí i Nàìjíríà ni mo wà ní bí mo ṣe ń ṣe bí bọ̀dí ṣáà ń wò mí ni ó ti sọ pé ibi tí mo ti wá irú service ọmọ rẹ́ńdà fún mi jọ yẹn ó ti sọ pé mi ò rí rẹ̀ rí àmì òbí ní pé rẹ̀ lè ṣẹlẹ̀ ṣáà ní kí n jókòó mo bá jókòó ló ti kù $1 mo ló ti tọ́kọ mi já máa lọ fẹ́ máa lọ wọn kàn wá bá mi ó ní kí ló dé ó ní kí n calm down náà mo kí n calm down kí ni mo ti wọ báǹkì látàárọ̀ mo sọ wípé wọ́n ń já owó mi ó ní by line ní báǹkì bíbí yìí ó ní kí n wò ó ní ìgbà tí láì bá tó kàn mí ni mo ní kí wá ló kù ó ti kù $1 máa wá rẹ́rìn ó ló kù ó ní you gave your money to us to keep anything that happens to your money we are responsible for it. I'm like what kí lẹ sọ
ó ní yes torí pé ò fẹ́ kí wọ́n jalè owó ẹ̀ ló ṣe kó sí báǹkì lọ́dọ̀ àwọn tó bá wá jí gbé àwọn làwọn máa responsible fún. Mo kọ́ lọ toilet mo kọ́ lọ ṣe clean up wọ́n ní ṣé mo nídìí omi àbí coffee tí n bá nídìí coffee nìyẹn kí n lọ ṣe coffee lé láyìn tó kàn mí tí n bá nídìí tea nìyẹn kí láyìn tó kàn mí because wọn ò ní jump line fún mi no matter whatever tí mo lè sọ má dẹ̀ nídìí omi kí n mú omi mo ṣáà tó kù ni mo ń wò gbàtí láyìn kàn mí wọ́n bá pè mí Abiola present ma wọ́n ní kí ló ṣẹlẹ̀ omi ń bọ́ lójú mi pẹ̀rẹ̀ omi tó gbóná bí wọ́n wá print bẹ́ẹ̀ mi ṣe sunkún ẹ tó máa dá mi lóhùn ó kàn ní ó ṣàn sọ fún mi pé kí n ní sùúrù ó ń wò mí bẹ́ẹ̀ ni pé bolé léyìí tí wá tó ń sunkún bí báyìí bẹ́ẹ̀ kò yé mi sí ó wá print kí ló kọ mi fún mi statement of account ó mú lé mi lọ́wọ́ ní kí n gbà ó fún mi ní pen ó ní gbogbo owó tí mo bá remember wípé mi ni mo ná ó ní kí n tíì kí ẹ̀ ó ní tí mo bá wá pé mi kọ́ ni mo ná ó ní kí n rọ́ǹgì ẹ̀ mo pe ìwé ẹ̀sáàmù wo tún lélẹ̀ mo ń tíìkì mo ń rọ́ǹgì mo ń tíìkì mo ń rọ́ǹgì mo ń tíìkì mo ń rọ́ǹgì mo submit ẹ̀ fún mi lẹ́yìn tán tó tún dá padà fún mi ó ní kí n máa lọ màá rí owó mi after 15 days màá rí owó mi within 15 days thank you ẹ ṣeun mo múra mo lọ sílé mi ò ní owó tí mo lè fi wọ metro tí mo lè fi ra metro card fi wọ bus kó má wá sí ẹnì kankan lẹ́gbẹ̀ẹ́ mi mo lọ síbi iṣẹ́ ìjọ karùn-ún kọ́nà àbíjọ I don't know but kò pé 15 days yẹn tí mo fi rówó mi lákàùntì mi gbogbo àwọn tá a jẹ́ òbí pátápátá ẹ fún àwọn ọmọ yín ní chance láti máa explain anything tí wọ́n bá ń go through allow them ẹ sọ̀rọ̀ ayín lẹ̀ fún wọn ẹ bá wọn ṣeré ìgbà míì ẹ jẹ́ kó mọ̀ wípé ẹ̀yin níyá wọn o whatever anybody bá dún kòkò mọ́ ẹ jẹ́ kí n mọ̀ ṣàlàyé fún mi wọn kì í lé ọmọ kó kọjá bẹ́ẹ̀ yẹ ẹ̀ bí ẹ bá halẹ̀ mọ́ ẹ níta jẹ́ kí n mọ̀ whatever you are going through èmi ni mírò ẹ tó bá sì rí mi báyìí máa rí ara ẹ nínú mi tó bá ti ń wò mí báyìí máa rí pé òun rí ara ẹ nínú mi ẹ fún wọn ní chance ẹ appreciate wọn ìyá Jordan ó mà ṣe o ìyá ò sí lọ́dọ̀ bàbá ẹ̀ step mother ẹ̀ ó sọ̀rọ̀ báyìí ó ń sun ẹkún ni ó ní life family yẹn ò lè rí bákan náà mọ́ ó láwọn ò lè rí joy nínú family yẹn mọ́ kí orogún ìyá èèyàn tó lè sọ bẹ́ẹ̀ olómọ tó jọ dàpọ̀ ẹ mú ẹ̀mí ọmọ ọlọ́mọ ẹ dá ní ègbodò ẹ bá mi jẹ́ kí fídíò yìí kó kàn àwọn ọmọ yín ẹ bá mi sọ fún wọn wípé whatever tí wọ́n bá ń go through especially àwọn ọmọ wa tí anybody bá sọ pé máa gbé ìhòòhò ẹ síta ìhòòhò náà máa fi ń ba ayé àwọn ọmọ jẹ́ kí n mọ̀ tó bá pẹ́ Nàìjíríà ló wà ká lè treat ẹ ní Nàìjíríà way orí ibú tó fẹ́ ṣe yẹn ká lè fún ní orí ibú yẹn ní ọ̀fẹ́ ká lè dá àṣẹ ní orí burúkú á tún fi ṣe sọfẹ́ ní àfọwọ́n fámìlì ẹ̀ báyìí pé ní òyìnbó náà ló wà níbi tó fi ti wà ká lọ rìpọ́ọ̀tì ẹ̀ àwọn àpò oríṣiríṣi ni wọ́n ń ṣe nísìn látọ̀rọ̀ ìṣẹ̀lẹ̀ tí mo wà níbi iṣẹ́ wọ́n ń sọ fún mi tẹ́lẹ̀ wọn pé òun máa gbé núùdù ẹ̀ jáde wọn tó bá ti tẹ̀ kínní yẹn kò sórí íńtánẹ̀tì tó lè gbé sí
ẹ̀ tẹ́ bá mọ̀ ẹ̀ bá mi kọ sí comment section kẹ́lẹ́ mi lè bá jàǹfààní ẹ̀ wọ́n ní kò sórí íńtánẹ́ẹ̀tì tó lè gbé sí kò ní download orí bú tẹ́ máa ń ṣe ní Nàìjíríà tí wọ́n fi ń gbó lọ́wọ́ àwọn ènìyàn nìyẹn ọkùnrin mẹ́rin máa gbé òwò ẹ̀ síta bàtà wọn àfáà kan halẹ̀ mọ́ mi jẹ́ kí n náà pé àwọn agbérò Mr. kí ni mo sọ fún wọn kò ní dáa fún ìyá yín tẹ́ bá gbé bọ́ta tí ẹ̀ bá gbé bọ́ta ìyá tó bí yín àti bàbá tó bí yín mo wọ̀n wọ́n lè pè ní tọ́ ṣíṣì ṣì ń gbá kán ẹ lè rí lọ́wọ́ tèmi o wò ó má wulẹ̀ gbé òwò nìkan síta gbé ibi tèmi àti ẹ̀ tí ń bára wa sùn síta wàláì 0/10 ló gbà òfo ló mú ṣíṣì ò lè rí gbà. That is what we call a working country. Ìlú tí wọ́n ti pa ọmọ ẹyọ kan tó lọ sí country míì tó lọ jà fún ọmọ ẹyọ kan yẹn kò síbi tí wọ́n ti lè pààyàn. Ṣùgbọ́n lẹ́ Yorùbá wọ́n yẹn pa wá lẹ́yọ kan wọ́n pa wá méjì wọ́n pa wá mẹ́ta wọ́n pa wá mẹ́rin a máa pariwo ọmọ adákẹ́ náà ni there is nothing we can do about it because we are already been sold. Wọ́n ti tà wá already. So what else do you want us to do? Until we stand up. Oppressor yóò ní fún yàn ní freedom o. You will rise up and free yourself. Ondo ló wà ní, Àkúrẹ́ ní, Ọ̀yọ́ ní, Ogun State ní, Kwara ní, Lagos State ní, anywhere tẹ́ bá ti wà. Tẹ́nì tí ń bá ṣẹlẹ̀. Ojú fún ojú ẹ̀jẹ̀ fún ẹ̀jẹ̀. Òfin Mósè ní kẹ́ tẹ̀lé o mi ò ní sọ jù bẹ́ẹ̀ yẹn lọ òfin Mósè ó ní kẹ́ tẹ̀lé because ìta àwọn òyìn wọn ò ní mú ẹnìkan Ọlọ́run tó bá dẹ̀ múyàn wọn ò ní prosecute ẹ o tó bá láwọn fẹ́ ṣe kinní kan fún dey play ló wà dey play àwọn governors wọn wà tó ti ń rún olóṣó lọ́wọ́ báyìí wọ́n ròyìn gbogbo wọn wọ́n wà ní tó ti ń rún olóṣó lọ́wọ́ wọn náà lè dóbọn ṣáwọn iná máa ráyè tiwa àbáwọn ọba tí wọ́n ń travel káàkiri kábíyèsí bàbá o èmi ò ní má jayé ẹ bẹ̀rẹ̀ sí ní jayé tó bá já àwọn aráàlú má dìde má gbára wọn kalẹ̀ bàbá Awólọ́wọ̀ ti sọ orin gbogbo wa ni kò ì já wa jẹ sórí íńtánẹ́ẹ̀tì àwọn tó ti pa wá o àwọn tó ti ṣe kíni àgùntàn ọmọ apá náà nìyẹn that is what they believe wo ṣé o pa àwọn Fúlàní tó pa obìnrin yẹn ṣé o bá wọn wà lára àǹdí bẹ́ẹ̀ ẹ bá wọn tí rí fídíò yìí wọ́n ti rí fídíò yìí wọ́n wà bẹ̀tọ̀ wọ́n rẹ́rìn ni ẹ tó máa pa lọ́la tún tájẹ́tì bẹ́ẹ̀ yẹn wọ́n rẹ́rìn kí ló máa ṣẹlẹ̀ nothing anything ò ní ṣẹlẹ̀ wọ́n wà tán ti rẹ́rìn nísìn bàtà wọn pa ọba kí ló ṣẹlẹ̀ wọ́n pa ọba nǹkan ò ṣẹlẹ̀ wọ́n máa wá pa aráàlú lè máa ní kán fòkàn ní ìṣó dey play rẹwà dey play wo ni gbogbo wa wà tó bá yá ojú everybody máa bó children talk to your parents tell them whatever you are going through má jẹ́ kẹ́nìkan fi búrẹ́dì kó ẹ lómi má jẹ́ kẹ́nìkan halẹ̀ mọ́ ẹ wọn kì í lé ọmọ kó kọjá abẹ́ ìyá ẹ̀ gbogbo táwọn ìyá wa ń ṣe láyé àtijọ́ ni ẹ̀ tó ń yé pé wọn lóríṣiríṣi orúkọ àwọn ìyá wa wọ́n máa mú ọ̀jà bá wọ́n máa so ọmọ wọn ni àwọn ìyá wa tó ní agbára wọ́n á mú ọ̀jà bá wọ́n á pọn ọmọ wọn ni wọ́n lábíyamọ kí n gbọ́ ẹkún ọmọ ẹ̀ kó má tàtí wèrè àwọn abiyamọ ọ̀sán máa gbẹ́kún ọmọ wọn wọ́n wà lórí Twitter wọ́n wà lórí Facebook YouTube lẹ́yìn wọ́n wà tó ti ń wo fídíò ọmọ yẹn á sunkún báyà ní kàtà á wúkọ̀ ọ̀nà fún ẹ á dí wọn ò gbọ́ nǹkan kan wọ́n wà níbi tó ti ń browse ayé abiyamọ ògbẹ́kọ̀ mẹ́ kó má tàtí wèrè kọ́ yẹn ìyá ẹ̀ tó bá pé ó gbẹ́ ẹkún ẹ̀ kò fẹ́ tàtí wèrè pé this is what I am going through I need to speak with you ma mo fẹ́ bá yín sọ̀rọ̀ mọ́mì ẹ ju fóònù àgbákò ọwọ́ yín sílẹ̀ ìyá once in a while ẹ máa strike máa rẹ́rìn pẹ̀lú àwọn ọmọ yín dáàdi kanjú ko ẹ máa bá àwọn ọmọ yín sọ̀rọ̀ mi ní ọmọ tó kù yìí tàbí anybody tí wọ́n pa mi láwọn ìyá wọn ò gbìyànjú o tàbí wọ́n máa bá wọn sọ̀rọ̀ o but I think this is the time ká gbọ́dọ̀ fún àwọn ọmọ wa ní courage more courage if you have been giving your children courage before give them more courage mo sọ̀rọ̀ kanjọ́ kan tán ní ọmọ kan lóyún mo ń tọ́mọ mi bá lóyún tọkùn gba sọ pé òun ò gbà
ọmọ wàá bí o níbo máa ṣe patí ẹ̀ ẹni tó bá kà lẹ́nu máa ro o tí ò bá jẹ́ wípé ó ń ṣe ṣìnà bí ṣe tó yẹ pé nìkan ló tẹ̀lé ó wá fún lórí tán ó lóun kọ́ lóun ní wàhálà pírọ́blẹ́mù tiẹ̀ nìyẹn tọmọ yẹn ò bá lórúkọ bàbá èmi lórúkọ bàbá sọmọ ní Samson máa jẹ́ Samson Abíọ́lá mo dẹ̀ lórúkọ bá tèmi náà tí mo lè fún ẹwà àwọn actresses wà yẹn ní Nollywood many of them tó kú nígbà yẹn ẹ rántí Ìrètí bí kinní kan lórúkọ lady yẹn tó fine báyìí tó ń ṣe movie nígbà yẹn ta ló ra gbogbo àwọn tó yẹn ò tí ì dé Ìrètí nígbà yẹn sẹ́tà àwọn ògógó ni tó bá wà níta àwọn náà ti di màmá àgbàlagbà sẹ́tà àwọn gbà yẹn báyìí kò sóbì tó máa lò Adébíyìpé something lórúkọ ẹ̀ táwọn ògógó máa lò báyìí ní sẹ́ẹ̀tì yẹn òun náà máa lò fún ìyàwó wọn òun ló ń ṣe ìyàwó wọn ọmọ elépo ọmọ aláta wọn ló lórí fẹ́ nìkan nítorí pé kinní kan ó lè rọ oníkú ẹ̀wọ̀n mo jí ọlá ìyá náà dey play wọ́n fọwọ́n mi lórí kókó rí burúkú tó ní kinní kan ṣe ẹ́ tí ẹ bá ẹni àwọn wo mo máa ṣe patí toró ló bí òní gbà kọ o tó bá wọn èkó ni mo rán ẹ̀kọ́ ojú kinní kan àìmọye ọmọ tó pé ó ti kinní kan kó má fi mí ṣe yẹ̀yẹ́ kí wọ́n ṣe kinní kan àìmọye ìyàwó ilé tó ti kú dànù tó táìmọ̀ èèyàn fi ń kú sínú inú kí lórúkọ ẹ̀ nìyẹn inú abusive marriage kó má lára àwọn ọba wa fín ká má ra àwọn àgbàlagbà wa fín eré nìkan ká ṣe ń pa wọn pàkópa ńlẹ̀ Yorùbá torí we are like tàbá sọ̀rọ̀ àti rí wọn fín àti bú wọn àti wọn lè gbowó dìde tó pariwo pé Yorùbá nation ẹjẹ́ adádúró kó má pa wá kó má ṣe kinní kan èèkàn tó sọ pé àwọn pé a máa yìnbọn fún yín látẹ̀yìn ni ṣùgbọ́n ẹ̀kan ilẹ̀ mú dáadé ó bá hàn bàbá wa ó bẹ ẹnu wígẹ́ẹ̀tì ó bẹ ẹnu jánẹ́sàn àwọn tó bọ́ àwọn bàbá yín ṣùgbọ́n ti wọlé nísìn tó bá yá ojú everybody máa bó àtolówó àti tálíkà àtọ́ba àti joyè tó bá ti jẹ́ Yorùbá kódà tó bá yá ń sìn Yorùbá a máa lọ kọlẹ̀ ilẹ̀ agárà wọ́n lè bá sọ pé àkíyèsí ọmọ Yorùbá táwọn pípé wọn ti wọlé tó dẹ̀ já síwájú wa aláìwọ̀n ọ̀ràn wa ogun gbọ́dọ̀ àwọn báyìí wọ́n san lórí burúkú wọ́n ọmọ wa rí òbọ́mọ̀ ẹ̀ wọ́n ọmọ wa rí Yorùbáwùyí lórúkọ tèmi Yorùbáwùyí lèmi ń jẹ́ o I am the one and only Akalolo of Yoruba land if you are seeing this page for the first time tó bá ń gba dáwọn ilẹ̀ Yorùbá ọmọ ìjọmọ yolóye tí ò pé méjì abẹni ọmọ òṣèré pààrọ̀ tó mọ̀ pààrọ̀ tiwa níbo adéwájú federal government tó bá sáìn ẹ̀ fún ògún gbọ́mọ adéwájú Elédùmarè ìyàn kí Ọlọ́run lọ́fẹ̀ẹ́ ìyàn dẹ̀ kí Ọlọ́run lójú lásán kó bí 99 times ìwọ tó bá ti download tap send ẹ bá wa download tap send o lọ́dọ̀ tiwa kò sówó tà kì í ṣe àti dọ́là àti pounds àti gbogbo owó là ń ṣe sí náírà báyìí lọ́dọ̀ wa ń ṣe owó tó wá ó lé ní 1600 tá a ṣe dọ́là tó bá lè ṣe lọ ṣe tó máa rí lórí ẹ máa rí rate yẹn lórí péjì yín ni every time láti ń lọ bẹ́ẹ̀ máa rí ni tap send tap send promo code yẹn ẹ má wàá gbàgbé lákòókò tó bá kọ́ fẹ́ lo tap send Abiola TTS ABIOLA TTS Abiola TTS tẹ́ bá fi sí lákòókò tẹ́ kọ́ fẹ́ ju owó sí Naija ẹ gba bonus ẹ bá ti subscribe to YouTube channel yìí ẹ yà tẹ subscribe button yẹn ẹ rántí tẹ notification bell yín o má dira ikú pa ẹ́ ẹ wà lá má jára wa Ọlọ́run mi ní sọ jù bẹ́ẹ̀ yẹn lọ see you on my next show dàbọ̀.